Olá, akẹ́kọ̀ọ́ Yorùbá, bem-vindo a mais uma aula da Simissola. Quanto tempo, né? Desculpa, é que eu estive muito atarefada nesses dias, tá? Mas hoje eu iniciei uma aulinha, uma leitura para nós, trazendo o sinal de trânsito, né, para nós, as luzes da semáforo, e eu coloquei numa leitura, né, falando sobre um senhor aqui em Boale, que tem uma fábrica de garrafa, e um dia ele estava lá no escritório dele trabalhando, quando ele olhou na janela, estava cheio de carros, né, na pista, tudo desorganizado. E desde aquele dia ele começa a pensar que como pode resolver um problema dessa. Então, gente, eu quero que vocês fiquem atentos para vocês prestem atenção na leitura, tá? Se vocês ouvirem na leitura, é bom, né, para ajudar nós a entender melhor o idioma Yorubá, né? Porque quando você escutar bastante, você começa a entender as coisas, tá bom? Então, vou ler a leitura aí. No final da leitura, eu tenho a compreensão, né? Oiê, para você saber, para você no final do vídeo, eu quero que vocês deixem os comentários de vocês no canal, né? O que vocês acham sobre a leitura, o que vocês entenderam na leitura, tá bom? Então vamos lá, né? Ṣiṣẹ́ Ọ̀gbẹ́ni Akínbọ̀wálé ń kọminú lórí ilé-iṣẹ́ ìgò rẹ̀, ní èyí tí ń ṣiṣẹ́ tọkàntọkàn. Ní ọjọ́ kan, ó wà nínú ìyàrá ìṣiṣẹ́ rẹ̀. Ó dúró sí iwájú fèrèsé. Bí ó ṣe wo ìta láti ojú fèrèsé, irú ìyàlẹ́nu ńlá wo nìyí? Né? Uma surpresa. Irú ìyàlẹ́nu ńlá wo nìyí? Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pọ̀ bẹ́ẹ̀rẹ́rẹ́ ní aláìníye lójú pópó tí wọ́n gbẹ́nu léra wọn. Bẹ́ẹ̀ ni ariwo fèrè mọ́tò ń dún. Àwọn ìjọ panápaná ń béèrè fún ọ̀nà, fún àyè. Sìrínà wọn náà ń dún fọ́n fọ́n fọ́n. Àwọn ẹni tí ń lọ ṣiṣẹ́ fẹ́ láti kọjá lórí pópó, ṣùgbọ́n pẹ̀lú ìkójọpọ̀ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lórí pópó, wọ́n ní láti dúró. Àwọn awakọ̀ ń kánjú nítorí wọ́n fẹ́ láti lọ sí ibi iṣẹ́. Wọn kò ní sùúrù mọ́, ṣùgbọ́n kò sí ọ̀nà àbújá kankan tí wọ́n lè yà wọ̀. Láti ọjọ́ náà, Ọ̀gbẹ́ni Akínbọ̀wálé kò dẹ́kun láti máa gbèrò fún bí ó ṣe máa rí ọ̀nà àbáyọ sí ìṣòro súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ lójú pópónà. Ọ̀gbẹ́ni Akínbọ̀wálé ń ronú, bẹ́ẹ̀ ló ń ronú nípa rẹ̀. Kódà nígbà tí ó bá ń jẹun, ó gbàgbọ́ wípé ọ̀rọ̀ náà kò nira láti yanjú rárá. Pẹ̀lú kíkan iná òpópónà mọ́bí, ó yanjú apá kan ìṣòro, ṣùgbọ́n àwọn wàhálà mìíràn wà tí ó jẹ́ kàyéfì. Iná òpópónà kan wà fún àwọn ẹlẹ́sẹ̀, òmíràn wà fún àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Nítorí náà, wọ́n ní láti tẹ̀lé àkókò wọn láti dúró jẹ́ẹ́jẹ́. Àwọn ẹlẹ́sẹ̀ ń ṣáájú kí wọ́n tó kọjá. Wọ́n gbọ́dọ̀ wo
iná òpópónà. Tí ó bá tan iná pupa, ó yẹ kí wọ́n dúró de iná kí ó yí padà ṣáájú sísọdá. Bí iná òpópónà bá tan iná aláwọ̀ ewé, kí wọ́n ṣe àkíyèsí àsìkò àti sọdá ti tó. Ó túmọ̀ sí wípé ọ̀nà ti ṣí. Bẹ́ẹ̀ náà ni iná òpópónà ṣe ń ṣiṣẹ́ fún àwọn ọlọ́kọ̀. Èyí máa ń mú kí àwọn awakọ̀ mọ àwọ̀ àwọn iná tí ń tọ́ wọn sọ́nà. Bí ó bá tan iná òféèfé, ó túmọ̀ sí wípé ó ti fẹ́ẹ̀ yí padà, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní múra láti dúró. Ní ìgbà mìíràn, tí kò bá sí àwọn iná òpópónà, àwọ̀ ìlà ọ̀nà fún ẹlẹ́sẹ̀ máa ń wà níbẹ̀. Wọ́n máa ń fẹ̀ gan-an. Ọ̀dà funfun ni wọ́n máa fi ń kun ìlà náà. Ìrísí rẹ̀ máa ń múni rántí ẹranko àbìlà, èyí tí ó jẹ́ ẹranko tí ó rẹwà. Àwọn awakọ̀ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. Bí ó bá ṣe fún wa ní àṣàyàn àyànfẹ́ nígbà gbogbo. Síbẹ̀síbẹ̀, kí a máa ṣe àkíyèsí kí a máa wo àwọn ọ̀nà méjèèjì ṣáájú sísọdá, pẹ̀lú tàbí láìsí àwọn iná pópónà. Èyí ni ìmọ̀ràn tí ó dára jùlọ láti tẹ̀lé. Ó jẹ́ ìṣọ́ra tí ó rọrùn jùlọ. Láti inú ilé-iṣẹ́ Ìgòrè, Ọ̀gbẹ́ni Akínbọ̀wálé inú rẹ̀ ń dùn. Ó wo bí àwọn ìdásílẹ̀ rẹ̀ ṣe ṣe ohun gbogbo lọ́tùn-lọ́tùn. A gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún àwọn òfin ọ̀nà wọ̀nyí nígbà tí a bá wà ní àárín ìlú. Ní ọ̀nà yìí, ohun gbogbo á máa ṣiṣẹ́ ní ìrọ̀wọ́ ìrẹsẹ̀ bí ó ṣe yẹ kí ó máa ṣiṣẹ́. Akẹ́kọ̀ọ́ Yorùbá, mo lérò pé ẹ gbádùn ìdánilẹ́kọ̀ọ́ wa. Alunos, eu espero que vocês gostaram da leitura que acabamos de ler, né? Então, vamos por compreensão, que eu quero ver se vocês realmente entenderam a leitura, né? Oye, compreensão. Primeira pergunta: ta ni Ọ̀gbẹ́ni Akínbọ̀wálé? Quem é o senhor Akínbọ̀wálé? Quem sabe pode responder, né? Pode deixar seus comentários, né, embaixo do vídeo, tá? Pode deixar. Segundo, irú ìyàlẹ́nu ńlá wo ni ó rí lójú fèrèsé? Que tipo de surpresa ele viu na janela? Terceiro, kí ni ìṣòro náà tí Ọ̀gbẹ́ni Akínbọ̀wálé ń gbèrò láti dẹ́kun? Qual o problema que o senhor Akínbọ̀wálé está planejando a resolver? 4. Mélòó ni àwọn àwọ̀ iná pópónà? Dárúkọ wọn. Então, quantas cores tem os semáforos? E eu quero que vocês nominem. Então, eu quero que vocês deixassem seus comentários se vocês gostam de vídeo. E também eu coloquei para você focar em algumas palavras, né? Palavras como oferecer, janela, pano, bombeiro, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, carro, Abuja. Ọ̀nà Abuja, quer dizer, atalho, súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀, engarrafamento, né? No trânsito. Ìrọ̀wọ́ ìrẹsẹ̀,
tranquila, né? Ofefe, amarelo, em troca com Yoruba. Eu espero que vocês tenham gostado. Inscreve-se no meu canal, compartilhar minhas aulas, compartilhar link do meu canal, tá? Na próxima aula eu trago para nós mais leituras, tá bom? Tchau!